ẹ̀yin èèyàn mi, kí n sọ pé ó lágbára o. Ṣé kí n sọ pé ọjọ́ wo ni àwa Yorùbá tó fẹ́ gbọ́n? Ẹ má bínú, I'm sorry to say that. Àwọn pípù yìí wọ́n á mú yín wọ́n á kidnap, wọ́n á gba ransom. At the end of the day wọ́n á tún pa wọ́n. Àwọn tí wọ́n bá pa orí ló ń kó wọn yọ. Ọlọ́run sọ pé wọ́n sì ní nǹkan kan tó fẹ́ ṣe láyé ni. But most cases ni kàn mú wọn, kàn gba ransom kan tún pa wọ́n. Now àwọn yẹn gbà tó ń ṣe kinní yẹn, mélòó ló ń show síta tẹ́rí? Mélòó ló ń show síta tẹ́rí? Ṣùgbọ́n tí ẹ̀yin bá wá mú wọn, àwa máa ṣe fídíò wọn, a máa record wọn, àti wá máa post ẹ̀ káàkiri. Kí ló dé tẹ́yin náà ò ṣe ìdájọ́ fún wọn báwọn náà ṣe ń ṣe ìdájọ́ fún wa? Kájọ máa ṣe ìdájọ́ fúnra wa lọ́wọ́ ara wa. Ṣùgbọ́n àwa ò wá ní ṣe ìdájọ́, àwa máa mú wọn, a máa fi wọ́n hàn. Ṣẹ́yìn mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń fi wọ́n hàn yẹn, táwọn ti rí, wọ́n ti máa pe commissioner, wọ́n ti máa pe oríṣiríṣi pé èèyàn wọn kan wọ́n ti mú o kán lọ gbálẹ̀ o. The same thing tẹ́ mú fún yẹn, a tún continue láti máa ṣe. Ṣùgbọ́n tẹ́yin náà bá mú, tẹ́yin náà bá yanjú ẹ̀, kò sẹ́ni tó máa bí yín. Nígbà táwọn ṣe tí wọn kò sẹ́ni tó ń bi wọ́n léèrè náà. Kí ló wá dé tó jẹ́ pé táwọn bá wá fẹ́ ṣe tiwa Áfíríkà ṣàṣù ẹ̀ sáyé ṣá. Pábánbárì àtúwá sọ àdúgbò ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Àdúgbò ibi tí nǹkan yẹn ṣẹlẹ̀ àtúwá sọ síta. Kẹ̀tẹ̀ wá show wọn ká sọ pé ẹ ṣe mistake show wọn. Ṣó yẹ kẹ́ tún máa sọ àdúgbò ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ni? Ẹ tún sọ àdúgbò bẹ̀, ẹ tún sọ ìlú bẹ̀, ẹ tún sọ local government bẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ìjọ́ wo la tó fẹ́ gbọ́n? Now tó bá jẹ́ pé wọ́n ṣú ẹ̀ síta nísìn, fine, wọ́n ti yanjú ẹ̀, kálukú náà ti lọ 50-50 nìyẹn. No, ẹ má rọ̀ sọ pé òjíṣẹ́ ọ̀dájú, no, ọ̀rọ̀ ọ̀dájú kọ́ lélẹ̀. Ayé ìsìn, ayé do me and do you ni. Ó ṣe fún mi, màá ṣe fún ẹ. Ó pa mí lọ́mọ àbó pa mí lọ́kọ, màá ṣe tèmi. Ó pa àwọn èèyàn mi, táwọn náà bá mú àwọn náà pa ẹ o. Ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe gbà ní ìsìn nìyẹn. Wọ́n ṣe pé kẹ́yìn wá mú wọn tán, kẹ́yìn wá máa show wọn, kẹ́ máa fi wọ́n hàn. Bó ṣe wà ní ìṣẹ́ bó ṣe fi hàn yìí ní ìsìn yìí, wọn ò ní lè pamọ́ náà, wọn ò ní lè ṣe anything fún. Lẹ́yìn kan hand over lọ́lọ́pàá lọ́wọ́, tó máa hand over lọ́lọ́pàá lọ́wọ́, ọlọ́pàá padà fílẹ̀ ni. Ẹ jẹ́ káwọn náà máa ṣèdájọ́ lọ́wọ́ ara wa pẹ̀lú àwọn pípù yìí. Ìgbà táwọn ṣèdájọ́ tó ń múyàn, tó ń mú wọn lọ́nugbó, tó ń pa wọn, kò sẹ́ni tó mọ̀, kò sí nǹkan tó ṣẹlẹ̀ náà. Wọ́n rìkọ́ọ̀dù náà, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ẹ jẹ́ káwọn náà máa rìkọ́ọ̀dù mọ́. Ẹ jẹ́ káwọn náà ṣe, káwọn náà mú wọn bó yẹ ká ṣe mú wọn, káwọn náà ṣe wọn bó ṣe ń ṣe wá. Ó ga o. Ẹ jẹ́ kí nǹkan máa play. Mo ní need àti show ẹ̀ mọ́, bóyá àwọn kan ti máa show ẹ̀ lórí channel wọn, but mo ní need àti show ẹ̀ because there's the other one that I showed the other day. They are telling me that myself I'm still promoting them by showing them this thing. Ṣé wa? Èmi náà promote wọn ni, èmi náà tún show ojú àwọn Yorùbá wọn gbà yẹn, tán record wọn gbà yẹn ni. But eléyìí sìn yìí, normally wọn show ojú àwọn Yorùbá tán record. Ṣé wa? But ẹni tó mú yẹn kò ní ìdàtí show ojú ẹ̀, ó yẹ kó yanjú òun náà because wọ́n ṣe show ojú ẹ̀ ní ìsìn yìí ó ti wà ní safer side, wọn ò ní lè mú, wọn ò ní lè ṣe anything. Tán bá mú gan, wọn ò ní lè ṣe anything fún. Nǹkan tí mo try àti sọ nìyẹn. Tán bá mú, ẹ jẹ́ káwọn náà máa ṣèdájọ́. So títorí ẹ̀ nídìí èyí mo ní fẹ́ show ojú ẹni tó mú yẹn, meanwhile ẹni náà ti mọ̀ àwọn Fúlàní náà lọ mú. Nǹkan tẹ́mi kàn fight fún ni pé káwọn náà máa yanjú wọn bó ṣe yanjú wa, that is just my own. Àwọn Yorùbá tó wà bẹ́ẹ̀ ò show ojú ara wọn fine, but nǹkan tẹ́mi ń sọ pé kán máa show ojú àwọn Fúlàní yẹn mọ́, kán máa yanjú wọn immediately, kán máa record, kán máa ṣe anything, káwọn náà ṣe kí kán yanjú wọn bó ṣe yanjú tiwa náà. Nǹkan tẹ́mi ń try àti sọ nìyẹn, ọ̀rọ̀ ọ̀dájú kọ́ lélẹ̀. Mélòó ni Yorùbá ti pa nínú Fúlàní? Àti ìpà àwọn kan ní wọn náà, ẹ wá dúró thousands of people táwọn Fúlàní ti pa. So onídé yìí mo ní ṣù ẹ̀ bí mo ṣe sọ, so màá kàn máa play ẹ̀
kẹ́ máa gbọ́ nǹkan tí wọ́n jọ ń sọ because báyìí Haúsá àmì Fúlàní kò gbọ́ yán pẹ́ Yorùbá kankan rárá. Ẹyẹ máa wá gbọ́. Ọ̀yá mò ń gbọ́ so lè mú adébẹ̀ tí ò ní sí wàhálà nǹkan fún wa. Irú ìbọn wo náà ń lò? Má parọ́ fún wa o. Àwọn yòókù tó ń jiyàn gbé irú ìbọn wo náà ń lò? Ẹni yẹn gbọ́ Haúsá ẹnìkejì yẹn gbọ́ Haúsá so ń bá ẹni yìí yẹn interpret nǹkan tó ń sọ. O rí bá wọn. Kí ni ẹni yẹn ṣe fún tó fi jọ tí ó fi lọ́wọ́ sí ìṣúwẹ́ kí lẹ́ni yẹn ṣe tó fi gbé tó fi kidnap ẹ̀ iṣẹ́ kí ló ṣe. Àwọn kan káwọn jí gbé ni inú èdè wo ló tọ̀ yẹn ṣé yóò bá ní àbí Fúlàní àbí bòròró. Ó káàdọ̀. Èló lẹ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tẹ́ fi jí gbé. Ó ga ọ̀ ìbẹ́yìn náà gbọ́ kò ṣẹ̀yìn kò ròyìn ẹ̀ mọ́ orí ẹ̀kọ́ ṣáà jí gbé ni so gbogbo mindset àwọn Fúlàní ojú pé owó wà ní Nàìjíríà kó má ti jí wọn gbé ọmọ máa wówó wá ni ẹlòmíì tán jí gbé gan sef gan ẹlòmíì ò ká 5 million naira rí ẹlòmíì kò ká 5 million naira rí ẹ̀dẹ̀ ni kò lọ máa mú 20 million wá ẹ̀wọ̀n ló ti fẹ́ rí ìṣọ́nà bóyá gọ́ọ̀mẹ̀ntì ń support àwọn èèyàn ní Nàìjíríà ni gọ́ọ̀mẹ̀ntì ò support your own ní ṣọ́rí tí wọ́n rò ní ẹ̀kọ́ dédé kidnap àwọn èèyàn ẹ̀ máa ní kọ́ lọ máa wá 20 billion wá 10 million wá 5 billion wá níbo náà ti fẹ́ rí ẹlòmíì gan irun ẹ̀ ò kárí àdẹ̀wà jókòó tó yẹ kẹ́yìn náà mú kẹ́ ti yanjú ẹ̀ ẹ máa lọ máa gbọ́n tó kù ẹ má wulẹ̀ jẹ́ kí n máa torí tí n bá ní kí n máa sọ̀rọ̀ lọ́jọ́ inú wa máa bí mi ní Ọlọ́run no now. Orúkọ ẹ̀ níbo ló ti wá? Òkè Ẹdẹ ní Kwara State. Ló ti wá ní Kwara State. Kí lorúkọ bí agboolé wọn? Ṣé Fúlàní lágboolé ni? Wagbo àdúgbò bí tó ń gbé yẹn gan. Abàyàn. Ṣé ń gbọ́? Kwara State. Ok. Bóò ni wọ́n ṣe pọ̀ sí mẹ́sí gbogbo wọn nínú ibẹ̀ ni wọ́n fi ṣe ìdó ní àbí láàrin ìlú. Àwọn yòókù wọn kọ́. Ó ní wọ́n ti mú ẹnìkan so àwọn yòókù sì wà náà. Wọ́n ti mú ẹnìkan nínú àwọn yòókù sí ń bẹ lọ́hùn. Ok, tí a bá jíyàn gbé ń bo náà máa ń gbé lọ. Ṣé nínú ibẹ̀ náà wọ́n máa ń gbé? Ẹ má bínú ẹ̀yẹ̀yàn máa kàn fẹ́ kẹ́ máa gbọ́ conversation yẹn ni mi ò ní fẹ́ show wọn ṣé ti yé yín mi ò ní fẹ́ show wọn torí káwọn kan má ti sọ pé ìwọ náà tún show wọn ni ìwọ náà tún ṣe gbá kan ni so mi ò ní fẹ́ show wọn but mo fẹ́ kẹ́ máa gbọ́ conversation bó ṣe ń sọ in fact ó jókòó comfortable ló ń dá wọn low straight imagine ní orí ilẹ̀ wa ó dẹ̀ ń ṣe rárára bẹ́ẹ̀ yẹn ọdún láìfọ́ ọtí kan ṣé ló jókòó tó ń dá wọn lọ́n bí ló ń dá wọn lóhùn ṣe bẹ́ẹ̀ náà gbọ́ bó ṣe ń bí ló ń dáhùn ẹ̀rù ò tí ẹ̀ bà wọ́n ṣe bẹ́ẹ̀ náà rí ti swell. Ó ní èèyàn ará àdúgbò àwọn nìkan lòun bá wọn lọ́wọ́ sí àti gbé tó bá ti wá jí gbé ibo náà gbé lọ ibo náà ti dá sẹ́ríà. Oníkẹ́ni ok èló ni wọ́n gbà lọ́wọ́ ẹni tí wọ́n gbé yẹn. Ẹ má bínú pé mò ń pause mò ń play ẹni nísìnyí ibi tó ń gbé tó dárúkọ tó lóun ń gbé òun ló máa ń fún wọn ní ọwọ́ pé ẹ wá jẹ́ ní báyìí gbé ṣẹ́ńjì díẹ̀ ti wà lọ́wọ́ ẹ wá jẹ́ ní báyìí ẹ wá jẹ́ ní báyìí gbé ẹ wá jí ẹni báyìí gbé táìmù báyìí ní kẹ́ wá information tó fún wọn nìyẹn. now nǹkan tá à ń sọ nìyẹn pé àwọn pípọ̀ yìí ti mingle mọ́ wa gidi gan ni abádọ́wà vigilant wọ́n ti mingle mọ́ wa gidi gan yìí náà ẹ gbọ́ ibi tó ń gbé ṣọ́mà rògbò yóò ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn tí ìbáṣepọ̀ lọ́n tó mu
so èmi á sọ wípé ẹ̀yin Yorùbá wá èmi á sọ pé ẹ má gbélé fún Fúlàní ẹ má fi lé rẹ́ǹtì fún wọn tẹ́ bá ti rí Fúlàní kan ládùúgbò yẹn tètè kó ẹ̀ṣọ́ ẹ̀ kẹ́ tètè lé dànù náà òun lélẹ̀ ní ìsìn báyìí ṣe mọ̀ pé àwọn àdúgbò bí tó ń gbé ní ìsìn yìí rẹ́rẹ́ á ti rún bẹ́ẹ̀ ó ṣe mọ̀ bẹ́ẹ̀ rẹ́rẹ́ á ti rún bẹ́ẹ̀ kó tó di pọ́n padà róhùn mú ẹ máa gbọ́ síwájú lọ. tí mo tún mú ọwọ́ àtúráìtà ó láwọn ò tí ì gba owó kankan lọ́wọ́ ẹ̀ṣọ́ oṣù àbí táwọn kì í ó tọ̀ ń sì ń bẹ́ẹ̀ bí táwọn kí pẹ̀ sí báyìí ó ní ní on the 13 to 2024 ẹni tí ẹ jí gbé yẹn níbi tẹ́ kí pẹ̀ sí ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí báyìí. mọ táwọn àdúgbò náà mọ àdúgbò wọn ẹ̀ táwọn àdúgbò fàjọ nínú. to nan dai bebe mi mi anda kadin ko mo don ṣòwò láwọn àyókù sàṣọ fóun pé ìlú wà. ok bóyá wọn ti padà. ṣé wọ́n tọ̀ wọn ẹ̀ tí ì pa. wọn pàtàkì mu táwọn náà wọn pàtàkì mu àdúgbò wọn náà. wọn ẹ̀ tí ì pa. ṣé ń gbọ́ ṣe. ó lè bá báwọn yòókù rẹ̀ sọ̀rọ̀ kí wọ́n rí léṣe àbí tó lè mú adé bẹ̀ ká fi lè gbà wọn kú mẹ́. ike wa nọ dibẹ tó yóò fa o tó ná àyàrá mi tó yẹ gbogbo fìlàmù. ṣé ń gbọ́ báyìí ok o. ìlú lẹ́fẹ̀ẹ́ gbà lọ́wọ́ ẹni yẹn tó fi jí gbé tẹ́ fi jọ jí gbé ìlú lẹ́fẹ̀ẹ́ gbà lọ́wọ́ ẹ̀. wọ́n gba lórí ni ṣé yẹn nínà ni àbígẹ́yìn náà ti ṣaládàá kẹ́ ti ṣáájú ìwé ẹ̀. mọ́nà ìlú lẹ́fẹ̀ẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tẹ́ fi jí gbé. béèrè lọ́wọ́ ìwọ ló bí. ìjọba jàpọ̀ tó dún wọn má kọ́kọ́ fi jẹ́ àdúgbò wọn. wala mi kan be anda bi de be jaba ọmọ bí la ọmọ bí la to me kan de me anda na be jabi be bi de be jaba anda ọdún wọn máa yẹ tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀. ó ga ọ ẹ kàn máa fi owó ńláńlá ẹ kàn máa ṣe rádaràda ní àyè ní sọ́dọ̀ wọn mọ iye tó ń gbà iye tó bá ti fóun lòún gbà ń tiẹ̀ bó jẹ́ 10 million ló gbà lọ́wọ́ ènìyàn kò kan ilé iye tó bá ti fún ni ìjọ wo la fẹ́ ṣe yẹn dà àbí káwa náà ká máa dá sẹ̀ríà fún wọn tá bá ti ń rí wọn. jẹ́rẹ̀ kí kúrò àdé ẹ̀rẹ̀ ẹjọ́ kì í dẹ́tọ́ kì í pláà olóòlọ́ọ̀tà. ó ga ọ ó ga gan ni o. ìrànlọ́wọ́ wo ló lè ṣe fún wa. Oya. Walugo baba wọn àwọn níbi tó hàn rẹ̀ wọ́n. Lọ́ba lè tra mi lọ́wọ́ ọdún. Tí wọ́n fi ní pẹ́ nìyẹn. Bí ẹ máa bẹ̀rẹ̀ tí wọ́n fi ní pẹ́ nìyẹn. Tí wọ́n fi ní pẹ́ nìyẹn. Ká má bàa pọ̀ lọ́hùn náà ní ká má bàa pọ̀ wọn. to me kan be wala lamba ma àwọn náà nàmbà bá pẹ́tọ́ ìdí ata bẹ̀ olóhùn lè nàmbà àwọn lọ́wọ́ báyìí. Ṣé ó lè mú wa débẹ̀ tá a bá débẹ̀ sí i kò ní sí wàhálà fún wa. ìjà wa wà yàrá gbọ́ bẹ́ẹ̀ tó. Alaji me anda be àyàrí mi tó ń lọ́yìn. ó ga ọ àwọn tó ń bá ṣiṣẹ́ ò sọ pé ò ní nọ́mbà wọn báwo ló ṣe wá fún wọn ní information báwo lẹ ṣe ń kọ ara yín ṣe ti rí báyìí ok o mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ báyìí but nǹkan tẹ́mi máa sọ ni pé ẹ jẹ́ káwa náà máa dá sẹ̀ríà fún wọn bó ṣe ń dá sẹ̀ríà fún wa ẹ jẹ́ káwa náà máa dá sẹ̀ríà fún wọn káwa máa fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ wọ́n sọ wípé ẹ jẹ́ káwa náà máa gbáradì torí àwọn náà ti ń gbáradì wọ́n tẹ̀ ti gbáradì ti látọ̀ how many years wọ́n ti gbáradì ẹ jẹ́ káwa Yorùbá náà máa gbáradì gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ òsínbà tí mo ti ń sọ máa ní ẹ lọ yín náà ẹ lọ dira yín ọlọ́run kan ájò tó bá jẹ́ pé àwọn báńgbà náà tó ń pa láìpẹ́ yìí táyé yẹ kán escape tó bá jẹ́ pé wọ́n dira ni wọn mà ní rí wọn mú ṣùgbọ́n wọn ò dira àwọn Fúlàní lásán náà àwọn àtọ̀hún rìn wá báwọn tó yẹ báwọn kíni kí n pè wọ́n tó ń forí rìn wá tó máa lalẹ̀ lé wa lọ́wọ́ tó máa pa wọ́n anyhow ìjọ wo la fẹ́ ṣe yẹn dà ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ẹ má jà á sún o ẹ má jà á sún ewu ń bẹ lóko ló ń gẹ bóyá everybody ti máa mọ̀ nísìn so mo ti rí oúnjẹ tí wọ́n gbé pamọ́ ibi táwọn gbé sí níbo làwa gbé tiwa sí for where àwọn ọmọ àgbóúnjẹ pamọ́ tiwa wọ́n sọ wípé kí àwọn ò ní send oúnjẹ wá sí ilẹ̀ Yorùbá mọ́ ṣe ti rí báyìí ní ìsìnkú àti sọ pé wọ́n Nàìjíríà kankan kọ́ ipá àwọn pípù yìí mọ́ páwọn kò ń ṣe wọ́n Nàìjíríà ẹ̀rí pé àwọn pípù náà mọ́ páwọn ò ṣe wọ́n Nàìjíríà
Ṣé rí wa tó bá ń sọ pé one Nigeria be like say something dey wrong with your brain, something dey wrong with your brain when you are saying one Nigeria. I'm sorry because this one is not one Nigeria at all. They have already divided themselves already. Tó bá jẹ́ one Nigeria wọn lè máa sọ pé káwọn máa gbóúnjẹ pamọ́. Ẹ wá lọ wo bí àwọn mìíràn máa ti rí náà o. Ẹ jẹ́ kí mi náà wá fi hàn yín. Bọ́n ṣe kó gbogbo spaghetti, indomie, rice, everything wọ́n kó pamọ́ ni. Èmi á sọ yín pé anyway kí tó sọ kan tí mo sọ kọ́kọ́ wá lọ wò náà okay ẹ jẹ́ kí n sọ báyìí. Ẹ jẹ́ kí mi sọ pé ẹ̀yin náà tẹ́ bá mọ̀ pé ibì kan wà lẹ́gbẹ̀ẹ́ ní tẹ́ lè gbin nǹkan ṣeré tèyí á máa gbìn. Kẹ́ ẹ máa gbin nǹkan ní àsìkò yìí ní ìsìn kẹ́ máa kó wọnú yàrá yín kẹ́ máa ṣèlùbọ́ ṣe gàrí ọ̀ ń gbin ẹ̀ lè gbin ẹ̀wà tẹ́ bá lè gbin ráìsì ẹ̀ sì lè gbin ẹ̀wà ládùúgbò yín ọ̀ lè gbin ẹ̀wà ẹ̀ lè gbin ata ẹ̀ lè gbin ẹ̀gúsí nínú ilé yín ẹ̀ lè fi báàfù gbìn àwọn báàfù kẹtọ́ fi ń gbin nǹkan ẹ̀ lè fi báskẹ̀tì gbìn ẹ̀yin náà jẹ́ máa gbìn kẹ́ máa gbé sí kọ́nà ilé yín kẹ́ máa bomi sí láàárọ̀ lẹ́bàá tẹ̀ lè gbé ráìsì ẹ̀ sì máa rí gàrí lò ẹ sì máa rẹ́bà jẹ ẹ sì máa rélùbọ́ jẹ ẹ sì máa rí fùfú jẹ ẹ sì máa rí ata yín tẹ bá gbìn ẹ sì máa pọ́n kò pọ̀n yín lẹ́nu nǹkan yín ẹ máa jẹ ẹ máa fi jẹun ẹ máa réwédú ẹ̀yìn wọn náà wà lọ wò ó. ẹ ti rí bóúnjẹ ṣe pọ̀ lọ. ta jihar Kano wato mai magaji Rimin Gado ya kawo su mami nan kamar inda masu rarra ku iya kallo taliya ṣe ìmọ̀ràn bóyá ẹ̀rí máa padà pílẹ̀ fún wa now bóyá Gbajabiamila àbí kí n lọ borúkọ mi ìtẹ̀wá mo orúkọ bóyá òun náà ni wọ́n ní ó sọ wípé kí ẹni tó bá ti ń sọ̀rọ̀ nínú ìjọba Tinubu yìí pé ó máa lọ sẹ́wọ̀n 3 years ṣebí ìjọba tó bá dáa àwọn èèyàn ní sọ̀rọ̀ ẹ̀ láì dáa náà tí ìjọba fẹ́ fún àwọn èèyàn tí ìjọba tó bá ń fífún àwọn èèyàn wọn ò ní sọ̀rọ̀ láì dáa wọn ò ní sọ pé ìjọba yóò ṣe ebi ń pa wọ́n o kíní kan pa wọ́n ò ní sọ ṣe wá rí nísìn ebi ń pa aráàlú ìyà ń jẹ aráàlú owó wọn ń ta iṣẹ́ wọn ń ta kò sí nǹkan kan ń ta àwọn èèyàn tún fẹ́ wá sọ̀rọ̀ àwọn kan tún wá sọ pé ẹni tó bá ti sọ̀rọ̀ tó bá ti criticize ìjọba yìí epo máa lọ sẹ́wọ̀n 3 years ṣé kì í ṣoko ẹrú náà mú wa lọ bẹ́yẹn smiling and suffering and smiling ẹni tó bá tún sọ̀rọ̀ 3 years ṣèbí ìjọba tó bá dáa náà máa sọ pé wọn ò ní sọ̀rọ̀ ṣé pẹ̀lú bí ìjọba ò ṣe dáa pẹ̀lú bí gbogbo ẹ ṣe rí ẹ wá ní káwọn èèyàn máa sọ̀rọ̀ ṣe rí pé oko ẹrú gidi náà kó wọn lọ káwọn máa fìyà jẹ yín ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ bọ́n ṣe fìyà jẹ yín yẹn náà ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ àbí nǹkan tó ń ṣe kọ́ nìyẹn ni wọ́n máa fìyà jẹ yín ẹ̀ẹ́dẹ̀ nílé sọ̀rọ̀ ẹ máa mú mọ́ra bẹ́ẹ̀ náà ni kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí àwa ní ká bọ́ ọ̀tá ká gbalẹ̀ wa àwọn míì sọ pé rárá àwọn míì sọ pé dẹ̀mọ́ kí ló ń pè sọ́ọ́sẹ́ restoration àbí kí ló ń pè lọ́fẹ́ restoration lọ́fẹ́ kí ló ń restore kí ló ń rìn níbo láyé ìsọ́ ti kọjá ní ìsìn situation ti Nàìjíríà wà ní ìsọ́ ti kọjá restoration ó ti lẹ́yìn pé situation ti Nàìjíríà wà ní ìsìn pé kí lọ́ọ̀kù pé kó máa lọ́ọ́ lọ ó mà ṣe o ṣèbáyìí náà ti rí má fi hàn yín tán àwọn kan náà máa ti rí ná ṣùgbọ́n mi náà gbé tèmi ẹ wá wò ó ẹ̀yin tẹ̀tẹ̀ lè gbin nǹkan kan rárá lè gbin nǹkan kan rárá ibùdó kó nínú ilé ẹ tó bá ti ní gádì kó o ṣe ibùdó bó ní gádì kan lásán tó ní báńkólì ẹ kó yẹ̀pẹ̀ sínú ẹ̀ gbọ́n yẹ̀pẹ̀ ńlẹ̀ lọ bọ́ sínú ọ̀nà títì àbí ẹniwẹ̀ kó gbọ́n yẹ̀pẹ̀ kó yẹ̀pẹ̀ sínú ẹ̀ kó fi nǹkan tó fẹ́ gbìn tí fi tàǹtà ṣe bọnú ẹ̀ kó o bomi tí ó máa wù. ẹ̀rí wọ́n tún wá fóúnjẹ wọn yín wọ́n ti fóúnjẹ wọn yín ẹ̀yin Yorùbá lójú pé ṣé ti rí àwọn lóúnjẹ gan o àwọn lóúnjẹ gan o ṣé wọ́n lọ wá o ṣé ti rí wọ́n wá ṣe débi pé kí nǹkan wá wọ́n kí nǹkan everything wọ́n tún wá scarce though the cement now is 10,000 naira ẹ ti rí iṣẹ́ ti rí ráìsì nìyẹn o ẹ̀rù bọ́n ṣe tó jọ àwọn á jẹ́ kí nǹkan wọ́n àwọn tó ń gbọ́n ìgbà tó jẹ́ pé àwọn náà níjọba ń fẹ́fọ́ tẹ́lẹ̀ wọ́n ti rí owó yẹn wọ́n ti ra gbogbo ẹ̀ wọ́n ti kó wọlé wọ́n wá ti bọ́dà wọn ò jẹ́ kí anybody gbé nǹkan kan wọlé tọ́kílẹ̀ sọ pé máa gbé nǹkan jáde
ẹ̀rù bọ́ ṣe fi hàn ṣé yẹ kó fi máa hàn tí ìbá ṣe pé wọ́n jẹ́ kó yé yín pé àwọn smart jù yín lọ èdè wọn náà sọ ń bẹ̀ wọ́n ló jẹ́ kí n máa sọ̀rọ̀ sí kẹ́nìkan máa sọ pé ẹ jẹ́ kí n wí àgbọ̀n nǹkan tó ń sọ èdè wọn náà sọ èmi ò dẹ́gbẹ́dẹ wọn but nǹkan tẹ́mi mọ̀ ni pé wọ́n kó àwọn oúnjẹ wọn yìí wọ́n kó pamọ́ ni wọ́n dẹ̀ fi ń yan wa lójú pé àwọn ló ń jẹ o àwọn ló ń jẹ gan ni o jẹ́bi rí ìmọ̀ ṣe ń rìkọ̀dì bóyá sí wọn nìyẹn tó kó oúnjẹ sí jẹ́bi rí jẹ́bi rí. Ṣẹ́ẹ̀rí ẹ̀wọ̀n oúnjẹ wọ́n á jẹ́ kí gbogbo ẹ̀ wọ́n gógógógógó ó mà ṣe rẹ̀ ti ra àwọn spagi nìyẹn o àwọn ata bóyá tí n tòmátò ẹ ti rí ṣe ti ń rí àwọn indomie ṣe ti rí àwọn pálí yẹn spaghetti wọ́n ní spaghetti nìyẹn ṣe ti rí mo sì gbọ́ spaghetti ṣe rí ẹ bó ṣe ń ṣu ẹ lọ fún yẹn fi wá yan yín lójú pé ṣe ti rí just dey play dey mean wetin dem dey talk o we mean na wetin we dey talk we mean na well well so make we see our food ṣe ti rí báyẹn bó ṣe wà yẹn kàn tẹ̀ wá fún ìdílé kan ní ẹyọ kọ̀ọ̀kan lásán wọ́n á ṣe o ṣe ti rí. ẹ̀yin àwọn lè play ẹ̀tàn fún yín kẹ́ ẹ lè bá rí kọ́ máa yán ẹ̀yin Yorùbá kọ́ máa yán yín lójú o ṣé ti rí ọ̀run yàbọ̀ ni kò ń ṣẹgbẹ́ nìkan ò ṣe ti rí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ̀tì wọn ti sọ pé táwọn bá fẹ́ mú ọmọ Yorùbá náà làwọn máa jẹ sí ọmọ Yorùbá láti mú ọmọ Yorùbá fún Fúlàní ṣẹ́yìn náà ti ń rí ẹ ti rí báwọn ṣe ń kó gbogbo ẹ̀ pamọ́. ṣe rí báyìí ṣe rí bóyá ọ̀gá wọn nìyẹn ṣe ti rí. Chairman, what are we having here today? The Commerce Public Complaints and Agricultural Commission made this promise that we are going to embark on fight against imposing of essential commodities in the state. And today, because we have started since the following day after we had a press conference. That was last Thursday. And we have made a significant impact towards stopping the rise, because we have experienced the instant rise in the price of essential commodities. Within a week, rice has jumped from 52,000 to 61,000 within a week. So that is why we swing into action. And alhamdulillah, as from yesterday, from what we are having, and after this, we are going to the market to ascertain what is happening. We were able to stop the instant increase. That is number one. That is a major landmark achievement. Number two, we have believed that if we sustain the tempo, we will be able to bring down the prices, inshallah, within no time. So as you can see now, we have gone around the warehouses. We meet series of issues, which after we go back to the office. ṣé ló nǹkan tó ń sọ nísìn tọ̀dọ̀ wọn ní o tọ̀dọ̀ wọn ló ń sọ o ìgbà tí wọ́n ti mọ̀ pé nǹkan máa wọ́n àwọn ti ń kó gbogbo ẹ̀ wọlé tọ̀dọ̀ wọn ló ń sọ kẹ́ má rò bóyá gbogbo ti Nàìjíríà nìkan tó ń sọ yẹ gbàgbé òṣì kí wọ́n ṣe ti gbogbo Nàìjíríà o ṣé yín náà ti rí. Virtually each and every store we entered, they will be claiming that it is a World Food Program stores. Hey, anyway, mo ní ìdí kí n play ẹ̀tàn tí ń tinú náà lókun ẹ̀kan jẹ́ ń play ẹ̀tàn ṣáà jẹ́ ń play ẹ̀tàn. The World Food Program will starve the country while taking the food somewhere else. You can see where I was told here today, within 1 month, the price of maize has jumped from 30,000 to 60,000. ṣẹ́yìn náà ti gbọ́ báyìí. ẹ jẹ́ nǹkan rin Kiss Daniel wọ́n ní ráìsì wọn
wọ́n lọ́mọ wọ́n ní káàṣì wọn ká ṣàkójọ ẹ jẹ́ káwa náà ṣàkójọ tiwa ọmọ jẹ́ kébi máa pa wọ́n nílẹ̀ Yorùbá ṣàrò bóyá oúnjẹ wọn tẹ́ ń rí tán kó pamọ́ yìí ṣàrò bóyá máa kó wá sílẹ̀ Yorùbá fún yín ni láíláí kò possible fún ara wọn lọ́ọ́ máa ta fúnra wọn nílùú wọn ṣàrò bóyá máa kó wá sẹ́kọ̀ọ́ fún yín ni wọ́n ti bọ́dà wọ́n ti gbogbo wọ́n ti everything wọ́n tún wá sọ yìí pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹni tó bá ti sọ̀rọ̀ 3 years in prison ni it is well ẹ̀rí pé mi gan jókòó ni mo ṣe gíní mo jókòó ni kájọ máa wo bí tó máa bá dé ọ̀run yàbọ̀ ni kò ń ṣẹgbẹ́ nìkan bó ṣe jẹ́ nìyẹn títí tá tún máa pàdé lórí òjíṣẹ́ ó dàbọ̀.